wo ewé tí pọ́n láì jẹ́ kí n fi fún wa ní iṣẹ́ àṣejẹ tí ẹ máa fi ń jífà ìfà. Sọ pé màálù tó yọ kí ìdùnnú alápàtà ni. Jẹ́ kí wọ́n fi àṣírí hàn ọ́ lónìí kí wọ́n náà lè jífà nú ayé. Ọjọ́ Monday ó lè jẹ́ àárọ̀, ó lè jẹ́ ọ̀sán, ó lè jẹ́ ìrọ̀lẹ́, ó lè jẹ́ alẹ́ tàbí on one tó bá bẹ̀rẹ̀ oṣù tàbí on one tó bá bẹ̀rẹ̀ ọdún lèyẹn máa ń jẹ àṣejẹ yìí. Kò sí ìgbà tó lè jẹ́ láàrin ọdún tó bá ṣe bọ́ lára mu sí. Confirm ni o. Sórí ewé tí pọ́n láì, ewé tí pọ́n láì, ó wu tí gbòǹgbò rẹ̀ yẹn wàá fi wọn ìka àárín rẹ̀ tó gùn jù tó jẹ́ ti àwọ̀ àlàáfíà. So ti fi wọ́n tán. Wà wá lọ sí ìdí igi adùn. Wà á wá ibi tí egbò rẹ̀ tí ó bá ti tóbi jù, ibi tó ṣe tẹ́ríntẹ́rín tí ò ní sanra ju ọmọ ìka lọ àbí kó má sanra tó ọmọ ìka. Wà á gé òun náà, wà á fi wọn ọmọ ìka tó ga jù náà, ọmọ ìka ọwọ́ rẹ̀, ìka tó jẹ́ ọwọ́ àlàáfíà. Ó gé òun náà. Ó lọ wá àlùbọ́sà eléwé, àlùbọ́sà bílẹ̀ wa tí wọ́n ń pè ní àlùbọ́sà eléwé. Àlùbọ́sà eléwé tí àwọn eléwé ọmọ máa ń lò ni o. Òun sábà ní iṣu àlùbọ́sà nídìí. Ewé lásán ni tiẹ̀. Sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí ló máa ń rí. Ó lọ wá níwọ̀nba, ìyẹn ò lóyún òṣùwọ̀n àbí òdiwọ̀n níwọ̀nba tó bá nílò ni. Ó wá lọ wá ìyẹ̀rẹ̀ mẹ́rìndínlógún, ata àjọsìn mẹ́rìndínlógún. Ó wá lọ papọ̀. Ó wá ra kòkò àṣejẹ tuntun. Ó wá fa in tó lọ, ó fà sí. So ti fà sí tán. Ó yá lọ ra ike màálù. Kì í ṣe odidi ike màálù ló rà o. Ó ti tóbi jù ní jíjẹ fún tọmọlúàbí. Wọ́n bá wo lè jẹ́ tán náà. Màálù mímọ́ wà tí ó ní ike ṣùgbọ́n tí màálù náà sì ike ò tóbi púpọ̀. Ṣùgbọ́n tó bá gbé kì í ṣe pé odidi, o lè ra níwọ̀nba tágbàrà rẹ lè gbé. Kò ní pé iye ọ̀ràn kí bá ṣe ń tà ní iye odi. Tó bá gbé bí ọwọ́ apá ọ̀dọ̀ wa ní sàlẹ̀ ibi bí ni, a bá ti ra bí i ní ẹgbẹ̀rún méjì sí mẹ́ta, ó ti tó. Ó dàbí ìyẹn rẹ̀ lẹ́gbẹ̀rún kan fún ìyẹn tí ò bá lè jẹ́ nǹkan púpọ̀. A wá gé sí mẹ́rìndínlógún. A bá ti gé sí mẹ́rìndínlógún, a wá kó lé orí àṣejẹ. A fi epo níwọ̀nba sí iyọ̀ níwọ̀nba. A wá ṣe ní àṣejẹ. Tí a bá ti ṣe ní àṣejẹ tán, a sọ lórí òṣùká funfun. So orí kó tó jẹ iṣẹ́ yìí, ó ní ọṣẹ tí wà á wẹ̀. Ó ní ọṣẹ túdé tí wà á wẹ̀. Ẹ fi yùn pamọ́. Ọṣẹ túdé tí wà á wẹ̀ yìí tó bá ti lọ wẹ̀ tán, ni wọ́n wá jókòó tí àṣejẹ ni wọ́n wá jẹ. Láṣẹ Èdùmàrè, ọba tó láyé tó lọ́run. Tó bá jẹ tán, tó bá mu oore, òun padà bọ̀ wá dúpẹ́. Kódà bó ṣe ohun thank you nìkan ni, òun bọ̀ wá dúpẹ́. Ṣùgbọ́n kí iṣẹ́ yìí lè jẹ́ fún gbogbo ẹni tí ó bá ṣe, tó bá gbé fídíò yìí lọ wò, kó lè jẹ́ fún ẹ̀jẹ̀ kan tó wà níbẹ̀. Share, like, kó sì comment kó lè jẹ́ fún ọ. Tó bá ṣe bẹ́ẹ̀ kò ní jẹ́ fún ọ. Àṣẹ Èdùmàrè. Kì í ṣe pé o. Ṣẹ ẹ̀ pé ẹlòmíì kan fẹ́ ìfà. Ṣùgbọ́n ẹni tí irin ni kẹ́ni ó lè ṣe mí gan, àwọn gan òye ràn lọ́wọ́. Nígbà tí ẹ̀yin ò gbowó data lọ́wọ́ sí ìgbà kankan, tó bá sọ pé thank you kò tí pọ̀ jù. Tó bá like post ẹ náà kò tí pọ̀ jù. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ tó confirm ni o. Àṣejẹ tí ẹ̀yàn máa ń fi gba oore ìfà. Òun ni ó dájú ṣùgbọ́n Èdùmàrè dájú jù lọ. Lọ ṣe wò ó confirm.